mo fẹ́ jẹ wọn ni mo ṣe ra sí sí ọmọ ẹ̀ bísínẹ́sì ìyàwó Mohbad kò sí sí. nà títí ẹ gbà mí o. try láti pe ìyàwó Mohbad sí àkíyèsí sí àkíyèsí sí àkíyèsí. ọmọ ẹ̀ bísínẹ́sì mi mo bí ọmọ tè. nà títí ẹ gbà mí o. nà títí ẹ gbà mí o. ènìyàn mi Ìyábọ̀ Òjó náà ti sọ di woro-sí-woro o ó ti sọ di wọ́ọ́wọ́ọ́wọ́ o láàrin òun àti Lizzy kí ni Lizzy sọ tí Ìyábọ̀ Òjó fi mọ́wọ́ jáde tó kù lọ́wọ́ lórí ìgbà tó rí pọ́wọ́ òràn ó tún mú mọ́ọ̀bù jáde ó tún fi mọ́ọ̀bù ẹ̀ ó tún rí pé Lizzy má tún jáde ó tún ń sọ̀rọ̀ ó tún mú ẹgba ó tún kò bó ìgbà tó tún wá rí pẹ́gba ọ̀ràn ó wá lọ mú abẹ́rẹ́ gangan ó wá gún Lizzy lábẹ́rẹ́ ṣùgbọ́n kí ni Lizzy ṣe kí ló sọ tó fà léyìí tí Ìyábọ̀ Òjó náà tó fi járe ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò kékeré kan fún yín nínú àwọn nǹkan tí Lizzy sọ lálẹ́ àná tó fa kí Ìyábọ̀ Òjó gbó wá jáde pé dandan òun náà ti wá fẹ́ sọ di wọ́ọ́wọ́ọ́wọ́ báyìí ẹ gbọ́ mò ń bọ̀ náà ẹ má lọ bí kankan. for the first time Ìyábọ̀ Òjó mọ̀ pa wà ní fídíò yẹn lọ́wọ́ ìyẹn fídíò tí Ìyábọ̀ Òjó ti jẹ́wọ́ wípé ọmọ bíbí inú òun wà nínú ilé Mohbad lọ́jọ́ tí Mohbad kú fídíò yẹn dùn Ìyábọ̀. iṣẹ́ ọmọ pọ̀ iṣẹ́ ọmọ pọ̀ iṣẹ́ ọmọ pọ̀ ọmọ ara mọ́tò fẹ́mi. ṣé ẹ rí i lánàá nígbà tí Lizzy tó ṣe ṣóò ó wá sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó jẹ́ kí Ìyábọ̀ Òjó náà jáde kí làwọn ọ̀rọ̀ tó sọ ni pé ó sọ̀rọ̀ pé ọmọ bíbí inú Ìyábọ̀ Òjó èèyàn Festus ó wà nù lé níjọ́ tí Mohbad jáde láyé ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé Ìyábọ̀ Òjó ti kọ́kọ́ dá lóhùn ọ̀rọ̀ kan tó sọ tó ní pé Ìyábọ̀ Òjó ó yáwó ya fíìmù Return of Harry tó ní àwọn executive producer kan ló gbé owó lẹ̀ tí Ìyábọ̀ Òjó fi ya fíìmù Ìyábọ̀ Òjó náà ẹ sì mọ̀ pé gbogbo tí Lizzy ti ń sọ láti ìjọ yìí Ìyábọ̀ Òjó ò fèsì sí Ìyábọ̀ Òjó náà ti wá ń fi Lizzy tajà báyìí gbogbo ohun tó sọ pátá ní wàá fi ta fíìmù rẹ̀ Return of Harry torí pé eléyìí náà tó fi fọ́nrán síbẹ̀ ibi tó ti fún ọ lábẹ́rẹ́ tó ti nà lọ́wọ́ lórí tó ti fún ọ lẹ́gba lórí ìgbà tí ó mọ caption ó tún fi style ó fi promote movie rẹ̀ èèyàn Return of Harry ẹ já wo díẹ̀ nínú bí Ìyábọ̀ Òjó bó ṣe kú Lizzy lọ́wọ́ lórí tọ́wọ́ ọ̀ràn tó fún lẹ́gba tẹ́gba ọ̀ràn tó tún mọ́ ọ̀bọ ẹ̀ tí ó ràn kó tó wá lọ mú abẹ́rẹ́ jáde ẹ má lọ bí kankan mò ń bọ̀ ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa. ṣé dáadáa ni mo bá yẹ kù sí mi ni lálẹ́ àná ẹ wo nǹkan tí ìyá Festo onígbáná ẹ wo nǹkan tó wá gbé sọ́dọ̀ mi àná lé ẹyin tèmi ṣé rí ó ti pẹ́ tó ti máa ń ṣe orí burúkú ẹ̀yìn kí lẹ́mọ̀ tó dùn Ìyábọ̀ Òjó tó fi wá sí péjì mi lánàá fídíò ìyàwó Mohbad tí à ń tan ìmọ́lẹ̀ tá à ń try láti pe ìyàwó Mohbad sí àkíyèsí. ìgbà tí Ìyábọ̀ Òjó tó na Lizzy Anjorin tó nà lọ́wọ́ lórí Lizzy Anjorin tún jáde ó tún sọ̀rọ̀ kí wàá ní Ìyábọ̀ Òjó tún sọ ó bá lọ mẹ́gbàá wá ó mà tún kẹgbà bò lórí lẹ́yìn ìgbà tó tún kọ ẹgbà bò lórí ni Lizzy tún jáde ó wá káwọ́ lérí pé òun ti máa ti ń ṣẹlẹ̀ báyìí ló lọ́ọ́ má bẹ̀rẹ̀ wá. mo ṣe máa di bísínẹ́sì mi mo bí ọmọ tèmi mo fẹ́ jẹun ọmọ ni mo ṣe ránṣẹ́ kí ni mo máa di bísínẹ́sì mi kò tí ì sí i. nà títí ẹ gbà mí o. ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lọ síkànnì ayélujára pé èwo nìyábọ̀ Òjó tún dánwò yìí ṣé Ìyábọ̀ Òjó kò tún ti tẹ Kánírù mọ́lẹ̀ báyìí pẹ̀lú abẹ́rẹ́ tó lọ gún Lizzy ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé abẹ́rẹ́ tí Ìyábọ̀ Òjó mú jáde ó fi ń sọ wípé pé abẹ́rẹ́ Lizzy ò pé níbi tí wọ́n ti tọ́jú ẹ̀ sẹ́yìn ò lérò pé lè ọ́ dá wàhálà alẹ́ ó nà lọ́wọ́ ó rí i pé ọ̀ràn kò dáa lé ó nà ń pàṣán ó rí i pé ò dáa lé ó tún fi mọ́ọ̀bù nà ó rí i pé ò dáa lé ló wá ṣẹ̀ṣẹ̀ lọ mú abẹ́rẹ́ jáde abẹ́rẹ́ tó wá mú jáde ní Lizzy wá dákẹ́ tí túmọ̀ sí wípé ẹ̀yin náà mọ̀ pé nítumọ̀
Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. Ẹ kú mọ̀ páwà wà ń bí fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọ́n níjọ ẹ bá tẹ subscribe tí kò yẹ kó mọ̀ kọ́kọ́ bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ìgbádùn tiyín làwa fi wà ń bí. Bí bá ṣe ń ṣẹlẹ̀ níkànnì ayélujára ẹ ti mọ̀ pé a máa mú wá fún yín torí pé ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn fídíò tí Ìyábọ̀ Òjó ṣe Lizzy Anjorin bọ̀ wá sí ṣóò fún Ìyábọ̀ Òjó. Ṣó eléyìí ó lágbára o torí pé ibi tí Ìyábọ̀ Òjó tó taná wọ̀ yìí kí lè rò tí lórí eléyìí sẹ́yìn ò lérò pé èmi tí ẹ̀ láìkí tí Ìyábọ̀ Òjó ń ṣe lọ́wọ́ yìí torí pé kí ni o ẹ̀yin náà mọ̀ pé ibi tá a bá ti wọ lọ́kùnrin láti máa wò rẹ ni bó ṣe ń fi style tó fi ń reply Lizzy iná ló tún fi ń fi style ló fi ń polówó movie rẹ̀ èèyàn Return of Arizo. Àwọn Yorùbá ní èèyàn gbọ́dọ̀ pàdánù méjì kó wá jẹ́ pé ó kàn ń reply ó ń bá ń tà lásán kò wá máa fi style kó tún fún ọ fi make owó báyìí ní ẹ̀yin ló dẹ̀ mọ̀ pé Lizzy náà máa ń ṣe nǹkan yẹn tí Lizzy bá ti ń ṣe ṣóòfẹ́ nìkan ẹ rí i pé ó máa ń polówó àwọn aṣọ tí ń tà ó máa ń polówó bàtà tí ń tà àwọn nǹkan tí ń tà ó máa ń polówó ẹ̀ nínú Yèyé Mẹ́sọ̀ọ́ ó sì máa ń polówó aralẹ̀ aralé ọ̀rọ̀ náà ti wá di wọ́wọ́wọ́ ó ti di wọ́síwòrò láàrin àwọn méjèèjì tó ráwọn èèyàn tiẹ̀ ń wò pé ṣé Lizzy ò tiẹ̀ wá ní mọ̀ sọ̀rọ̀ sí nǹkan tí ṣé Ìyábọ̀ Òjó ní mọ̀ sọ̀rọ̀ sí nǹkan tí Lizzy ń sọ láti ìjọ́ yìí òun náà ti wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n náà tó ń wá gbàgbé gbà ọ̀nà bíi yẹ̀yẹ́ gbígbà tí èèyàn bá ń fi èèyàn sí yẹ̀yẹ́ àwọ̀ wà bí a máa observe fún tí bá ń ṣẹlẹ̀ níkànnì ayélujára bó bá sì ṣe ń ṣẹlẹ̀ yìí ní yàjó àwọn ò máa mú wá fún yín kẹ́yìn náà lè mọ bí ṣe ń lọ níkànnì ayélujára ní yé tí yín ò dé sí ẹ̀yin náà ti mọ̀ pé bí bá ṣe ń lọ bí bá ṣe ń bá ń ta ń ta tún mú wá fún yín náà lálẹ́ yìí pé kẹ́ ẹ lè mọ̀ pé ó ti di wọ́wọ́wọ́ ó ti di wòsòrò Ìyábọ̀ Òjó náà ti jáde tán pé sẹ́ àwọn àjọ máa fà báyìí ni Lizzy ti ń fà láti ìjọ yìí Ìyábọ̀ Òjó náà ti wá fẹ́ fà táwọn méjèèjì báyìí sì lè fà tí wọ́n bá fà já ẹ̀yin olólùfẹ́ mi ẹ share fídíò eléyìí kẹ́ subscribe sórí YouTube channel wa kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ níkànnì ayélujára yàjó la máa ń mú wá ẹ má gbàgbé ẹ share fídíò ẹ subscribe kẹ́ ẹ sọ èrò tiyín ijó lẹ́yìn lérò pé ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ijó lẹ́yìn lérò pé yóò parí ẹ má gbàgbé ẹ share fídíò.